you. Nítorí pé ó wù yín nínú àánú yín, ẹ gbé ìránṣẹ́ yín lọ sí ọ̀dọ̀ yín. Ẹ̀yin lẹ fi fún ayé, ẹ̀yin lẹ fi fún àwọn òbí rẹ̀, ẹ̀yin lẹ fi fún ìjọ, ẹ̀yin lẹ fi iṣẹ́ rẹ̀ sí ilé ọwọ́. Ó sì wù yín nínú àánú yẹn sọ wípé ó yá ọmọ ṣíwọ́ kó máa bọ̀. Ó sì gbọ́ ohùn yín, Ọlọ́run ẹ gbà ọpẹ́ wa. Lónìí ẹ gbà ìyìn wa. Bí a ṣe ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìsìn yìí, Olódùmarè, ẹ̀yin ni ọba tó ń jẹ́ Alpha àti Omega, ẹ máa ṣíwájú wa, ẹ máa kẹ́yìn wa. Lẹ́yìn ìsìnkú yìí Ọlọ́run ẹ gba gbogbo ògo. Ẹ má jẹ́ kí lẹ́yìn rẹ̀ wàhálà ìdààmú má jẹ́ kó ṣẹlẹ̀. Ẹ gba àkóso gbogbo. Àwọn tó fi sílẹ̀ àti ọkọ àti àwọn ọmọ àti ilé àti ìjọ, Ọlọ́run alágbára ńlá ẹ gba àkóso gbogbo rẹ̀. A dúpẹ́ torí pé ẹ ti ṣe ìṣúwà. Ẹ gbọ́ aláṣẹ ọ̀run. Gbogbo ẹ̀yin màlẹ́kà òde ọ̀run ẹ sọ̀kalẹ̀ kí wọ́n bá wà. Holy Michael, Gabriel, Raphael, Uriel, ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún òde ọ̀run. Ẹ̀yin ẹ̀dá alààyè mẹ́rin ẹ sọ̀kalẹ̀ ní wákàtí ọ̀kẹ́ wá bá wa ṣe ohun gbogbo. Ní ìkẹyìn rẹ̀, a ó túbọ̀ fi ọpẹ́ fún wa. A dúpẹ́ torí pé ẹ ti ṣe èyí fún wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ṣe hallelujah. Hallelujah. A ó bẹ̀rẹ̀ ètò ìsìnkú fún ti arábìnrin wa Mọ́rẹ́níkejì Bàṣírá Adélékè tí a mọ̀ sí Egbin Orun. Nígbà tí a máa kọrin nínú ìwé Kérúbù àti Séráfù 811 tá làwọn wọ̀nyí bí ìràwọ̀ níwájú ìlú.